kẹ́ wá wẹ̀ ẹ́ fún. Ọmọ Bọ́láńlé Àbẹ̀kẹ́ ní sọjọ́ bí lónìí. Ẹ kóra yín jẹ́ bá mi kíkú oríire. Àbẹ̀kẹ́ o, ọdún màdé o. Àbẹ̀kẹ́ o, ọdún màdé o. Ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ nílé ayé. Àbẹ̀kẹ́ o, ọdún màdé o. Ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ nílé ayé. Àmínátù ọmọ Bọ́láńlé Àbẹ̀kẹ́ ti sọjọ́ bí lónìí o. Èmi bá ṣàwùdá fọlọ́wọ́n ọba. Mo bọ́ ríbà lọ́wọ́ alára bí ọba tó dá ọ sí. Ọ̀pọ̀ náà bí lọ́jọ́ tí wọ́n bí ọ tí wọ́n sílẹ̀ ayé mọ́. Elédùmarè ọba ló bá ọ ṣe. Ó tún jẹ́ kó wà láyọ̀ lálàáfíà. Ó ń bẹ lálàáfíà àrà ọjọ́ bí mi ó tún sojú rẹ̀ òwò. Òǹlẹ́ aya Sadiq mo kíọ̀kíọ̀. Aya Isa Sadiq eléríire tí sọjọ́ bí lónìí mo wá kí. Mo pẹ́ ọkú oríire. Òǹlẹ́ ọmọ lìgà líkú ọdún ayọ̀ lọ́mọ ṣe. Ọmọ Bọ́láńlé mo pẹ́ bẹ́ẹ̀ tí rẹ̀ bá ń já mọ́ mi kàn ó. Àṣìṣe àjà Adétayọ̀ pópó ọlọ́run ló gbé mi rè bá gèdè. Ó ní wá bá mi kí wá bá mi yẹ ẹ sí. Ó lẹ́gbọ́n mi ní sọjọ́ bí lónìí olórí rẹ̀ ni ó ní bá mi kí pópó ọdún o. Òǹlẹ́ màmá Adámi lọ́lá màmá Olúwa tóbi. Màmá Olúwa Tìmílẹ́yìn mo pọ̀ mọ́ rẹ̀ oníkú lọ́lẹ́lẹ́dùmarè ọba wọn nígbóná. Mo pé lórí wọn ó ní rí ìbànújẹ́ láíláí. Ọmọ Bọ́láńlé Àbẹ̀kẹ́ kú ọdún ayọ̀. Ọdún ayọ̀ lọ́mọ ń ṣe lójoojúmọ́. Ọmọ Bọ́láńlé jẹ́ ń bọ́ délé o. Ó yá jẹ́ ń bọ́ délé bàbá tó bí ọlọ́mọ gangan. Lẹ́ọ̀mọ ẹ̀gbá lìsà bí ọmọ gbòǹgbò àkàlà. Ẹ̀gbá méjì wọn kí ń jẹra wọn níyàn. Ìkan bá ní bá kí sí ìkejì á ní bá wà. Ọmọ òsì lẹ́kùn palẹ̀kùn dé. Ọmọ ìníjogún ọ̀la. Àrídì ògo lójú ogun. Ará ake máa jójò tó lọ́fà tí ń gbó odidi ẹni. Ọmọ àjò gbẹrú mọ́jò gbẹ̀kọ́. Nítorí ẹrú nísìnyí ẹ̀kọ́ ìsìnyàn lé bàbá tó bí ọlọ́mọ gangan. Lé ọmọ orúnà ṣe ìka ẹni ṣerú ẹ lọ́sàn kò ní fara rẹ lọ. Mo pé kò sóńtàn ṣe mẹ́ka tí wọ́n ń ṣe lé bàbá tó bí ọlọ́mọ gangan. Wọ́n ń gòkè àràfá ní mọ́kà o. Òkè Olúmọlẹ̀ Mùgùn lé bàbá tirẹ̀ wọ́n mú omi sẹ̀mísẹ̀mí ní mọ́kà. Omi Ògùn lẹ̀ ń mú nílé bàbá tó bí ọlọ́mọ gangan. Wọ́n pẹ̀ yòókì nílé bàbá kó mọ́ fi lé ìyá ẹ̀ sí. Ó dé kó àkété. Èkó àkété ìlú ọgbọ́n. Èkó àrò mi sálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀. Èkó àrò sẹ́sẹ̀ mọ̀mọ́ ń já. Èkó àkété ìlú Ògùn alàgbàlúgbò omi. Ta ló sọ pé lómi lẹ́kọ̀ọ́? Ẹbí wọ́n pé ta ló la bàtà bútú bàbá omi kómi. Ta ló la bàtà bútú bàbá odòkodò. Èkó àdélé ta gẹ́rẹ́ sáré dènyàn ẹlẹ́sẹ̀ méjì ńlọni. Wọ́n pẹ́ ìbárẹ̀ lu Èkó bí ó bá gbọ́n bọ́lúwà rẹ̀ lélú ẹ̀yìn ìbò kò lè gbọ́mọ láíláí. Afẹ́fẹ́ tó nípa níbẹ̀ bẹ́ òkun. Fàájì tó nípa níbẹ̀ bẹ́ òòsà. Èkó ọmọ òòsà ni ó ṣe. Màmá ṣe ti kú tẹ̀rẹ̀ o. Òòsà ń gbọ́ bí kú tẹ̀rẹ̀ ń gborí. Ẹ̀yin lọ máa fíjú wọ̀jà màrìn gbèǹdéke ọ̀bùn wọ̀jà wárìn sí ọ̀sẹ̀ ọ̀lẹ́ mẹ́kọ́ àkété lọ ọgbọ̀n rómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ́. Àbákẹ́ aya eléríire lọ́dẹ̀dẹ̀ ọkọ. Ọ̀lẹ́ wọn lájàṣẹ́ ìkútọ̀ ọ̀nù. Aya Isa Sadiq mo pé ọ̀ nífẹ̀ẹ́ ìṣòpin lọ́lẹ́lẹ́dùnmarè ọba.